iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ òṣìṣẹ́ tó yé èèyàn máa ń yàn láàyò pé mo fẹ́ mékì mo fẹ́ lówó gidi. Kí ló dé? Kéèyàn lọ wò dáadáa téèyàn bá fi nǹkan kún nísàlẹ̀ ó lójú sọ̀rọ̀sọ̀rọ̀ ká lè sọ wípé ní Nàìjíríà lẹ́yìn ó di bílíọ̀nìà. Bọ́tà wọn kan sọ pé ó lè sọ èdè mílíọ̀nù ó lè sọ èdè bílíọ̀nìà. Èmi ò tí ì lóye dọ́là kó sọ̀rọ̀ di bílíọ̀nìà. Àmọ́ ní sàtà mi. Lọ́wọ́ ta wà yìí torí pé if you look at it emphatically, if you don't have a financial backup, you can't run a radio station. Ẹni tí ò bá ní kìlì tí ò ní owó tó lè ti ṣe owó kékeré ṣe ló máa yá wọn báǹkì o pé owó tí mo lè sáré wọlé kó jáde àbí mo sáré lọ gbà báǹkì mo wá gbà mí kó má sọ pé òun fẹ́ darí dúró lẹ̀. Bọ́tà wọn dálẹ̀ kí o sílẹ̀ ń sè wọn ò dálẹ̀ torí wípé mo fẹ́ ní investment. Ṣé wọ́n dálẹ̀? Wọ́n ẹlòmíì ni wọ́n dálẹ̀ torí pé kọ́lé mọ̀ mí lágbo òṣèlú.